lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọgbọ gbogbo àwọn tí ń kọ̀ndẹ́mù àwọn bàbá wa àwọn tàṣọ fún àwọn nǹkan tí wọ́n ń kọ̀ndẹ́mù àwọn ìran méjì ni wọ́n àwọn àrùn kan bẹ ojú àwọn tó bí wọ́n ti fọ́ tẹ́lẹ̀ àwọn náà bí afọ́jú àwọn kan wọ́n bẹ ojú àwọn tó bí wọ́n ojú wọn là ojú wọn fọ́ ojú tí wọ́n náà sì fọ́ àmọ́ wọ́n sì bí afọ́jú. ọgbọ ẹni ó fọ́ lójú àtẹni ó ṣe bí afọ́jú ẹni ó ṣe bí afọ́jú lẹni torí òdodo ni wọ́n ń pè ní rọ ẹni ó fọ́ lójú gan lẹni tí ó mà kó dodo báwo ló ṣe ní mà pa àwọn ẹni Ọlọ́run bẹ Ibn Taymiyyah gan tí gbogbo kó wà al-Kharrani kama qala Ibn Taymiyyah al-Kharrani tó ń kálukú ń pariwo ni Ibn Taymiyyah ọ̀hún ó padà jòkó táwọn ń tasawufu gbẹ̀yìn ayé ẹ̀ nìyẹn tọrọ mọ̀ wípé ọ̀dọ̀ wọn ó da gbogbo nǹkan rú tán ó dàrú débi tí ó dàrú dé ń gbọ́ ọkọ̀ akérò lázà tí ń lọ ó ní ọ̀rọ̀ gbọ́ bí yẹn bá fẹ́ là lọ́hùn àbí kó jòkó táwọn tó jòkó tọ̀rọ̀ lọ́wọ́ lè jòkó táwọn ń tasawufu ó padà sàsọ́lẹ̀ fún wọn kẹ́dàkùn o bóun bá kú o mọ́kíbára yín ni ẹ̀sìn òun sí ẹ má sìn òun sí táwọn sàlàfíà àwọn o toró ti mà pọ̀pọ̀lọpọ̀ àwọn sàlàfíà àwọn ọba dàlkìyàmà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n èdè omi ìdẹ́nu ná torí pé owó ni wọ́n ń ṣiṣẹ́ fún wọ́n sì ń da nǹkan rú ni wọ́n tún nǹkan sí. Tẹ́mi àwa ni pé àwọn ń tà sọ́rùfù àwọn ni wọ́n jòkó ti Ọlọ́run ó ṣe ní kí wọ́n gbé kábàárì wọn wọ́n gbé sáàrin àwọn Súfí ọ̀sàsọ́lẹ̀ rẹ̀ ni. torí wọn náà máa yẹ pé bóun ti ń bá a lọ òun bóun bá yẹ bá a bẹ́ẹ̀ níwájú Ọlọ́run òun ò ní rọ̀nà lọ. So àwọn Súfí ọ̀dọ̀ wọn lọ́lọ́run ṣẹ́kù sí kódà torí wọn ni ò tí ìjọlọ́wọ́n káyé lẹ̀ torí àwọn Súfí ni torí àwọn ni yaskuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim àsìkiri wo ni ń bẹ lọ́dọ̀ ẹni tí ń pèrè ń sàlàbíyà wọ́n yé ṣe síkiri ìkàwá yìí ẹ̀wọ̀n kan akótẹ́sùn bá gidi wò síwájú gan-an àgbádùn lù kátópà ń kàkà kó wá ọ̀ padà sí di tẹ̀sùbà ẹjẹ́ àpadà tẹ̀sùbà ló lè yanjú tí ń ṣẹlẹ̀ yìí àròyé ọ̀yàn àbí ká máa lè kọ́bọ̀n ká lè kọ́bọ̀n ọ̀yàn wèrè nu ẹ lè kọ́bọ̀n wèyún wèrè nu ntọ́ ẹ̀wọ̀n nǹkan káwọn àfọ̀ wa ní ẹ lè kọ́bọ̀n àwọn bàbá àtàná àwọn sọ fọ́lọ́ ní pé nkíní nìkan padà níjọ wọn kógun bọ̀ wá jà lọ níjọ kìnìún àná ibo níbi wọn dé tún wọn mọ̀nàmọ́ ọ̀nà dàrú ni wọn ò mọ ọ̀nà àlọ́ni mọ́ wọn wá dàyí kó wá mú wọn nígbà tí ó jà ibi ìjọ níyìn náà ni dàyí kó wá mú wọn wọn mọ̀nà wọn bá padà lù wọn àwọn àgbàlagbà lọ wọn zẹ̀wọ̀n ọ̀kan náà tó ń bọ̀ wọn tó náà ń gbé kàn bọ̀ wá láti ìlú Èkó ńgbà náà wọn lọ bọ́ sókè àbí wọn àbí pèsè ń bọ́ọ̀lù ni wọn á rí gba eléyìí ọ̀fẹ́ dógún lẹ̀ ní tó jẹ́ wọn ó ṣe yìí ni pé yóò fẹ́ dógún lé àwọn mùsùlùmí ọ̀fẹ́ ń de fáwọn olè àtàkì ọmọ wa dá wàhálà lẹ àwọn afáàní àbá bá fi ọfà wàhálà àti ká stọọpù tọ̀hún wọn ò sì lè sọ fún ìjọba pé ọmọ wà ẹ wọ àwọn bá lè sọ fọlọ ọba tó níjọba ọba tó wọn gbọ́dọ̀ wá tọ̀hún ló wọn wá kò sí bó sọ ní Ọlọ́run rí nǹkan tó jù wọn lọ n ti rí nǹkan lọ́hùn tí ètí wà sọ́wọ́n náà sì rí nàdíẹ̀ olùkọ́ ibi tó ń lọ yìí òun parẹ́ bọ́n bá débẹ̀ gbogbo àwọn bàbá àwọn wa lọ tán àwọn ọmọ tó yẹ kó jogún tàṣọ́wùfù bàbá wọn àwọn arábí ti kó wọn lọ wọ́n kó wọn lọ tán wọ́n ní gbogbo haramu ni kó wá da kúndínú dánákàlínú wọ́n da gbogbo nǹkan nù àgbákò wá dé nísìn àwọn à ń pariwo lérí mídíà àníta ìpàdé.